àwọn ahlu sunna wal jamaa bí wọ́n ṣe ń pera wọn nu ló jẹ́ ń pè wọ́n bẹ́ẹ̀ káwọn èèyàn ó lè gbọ́ mi yé hakikotan wọn kì í ṣe ahlu sunna wal jamaa hakikotan jamaa wahabiya ni wọn àwọn náà ni wọ́n transform later wọ́n ní sàlàfíyà làwọn wọ́n wá ń wó ọkọ̀ tí ó da àwọn pera wọn ní ahlu sunna wal jamaa gbogbo wa tá à ń bẹ̀ yìí mùsùlùmí làwọn ahlu sunna wal jamaa ni wọ́n adìyàwó làwọn wahabiyuna ni wọ́n bàbá àmùdírù mọ́kàsí ń dojú kọ wọ́n nítorí pé tí wọ́n fẹ́ ṣe ni wípé gbogbo ilé àwọn ẹni ọlọ́run gbogbo àwọn àfáà tí wọ́n ní ọ́fíìsì tí wọ́n fi kalẹ̀ fáwọn ọmọ wọn wọ́n fẹ́ wó ibẹ̀ kó lè jẹ́ wípé ní májídù tí wọ́n fẹ́ ṣe bìnáwó rẹ̀ aláǹkọ́dì àmjáde àwọn kùdámẹ́ tí wọ́n bá ọlọ́run ò ní gbà fún wọn bàbá àmùdírù mọ́kàsí jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn àfáà tó wà ní áfíríkà tí ń fèsì wọn wípé ní gbogbo tẹ̀ ń wí ní irọ́ ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ alukurani nìkan ni dòstóòrù wa hadisi tẹ́ bá mú wa bó ṣe lè wù kó wà nínú sọ̀híhù muslim tó kódà kókó nu sọ̀híhù muslim kó wà nínú sọ̀híhù bukhari tá a bá ti rí wípé ní ti ń tọ́ka wa lọ síbẹ̀ ọ̀tà kò ń tí àyà kan àbí kejì nínú alukurani ń tọ́ka wa lọ síbẹ̀ hadisi yẹn máa ṣubú alukurani la máa tẹ̀lé ńgbà tọ́lọ́wọ́n wà sánádà bàbá wa mudirul markaz tí ó fi hàn gbogbo ayé wípé ní àfáà tó gbangba sùn lọ́yẹ ni bí bàbá rẹ̀ ṣe tó gbangba sùn lọ́yẹ nígbà tí bàbá ń bẹ ìjọba Saudiya wàlíù làádì wọn láìpẹ́ yìí ó wá ṣe ìkáràrò ṣẹ̀yìn lan wípé àkídà wàhábíyà ní Saudiya àlùmọ́ ẹni ó tún ṣe ìkáràrò wípé ìtààmà lò fún dòstóòrù wa nìkan ó ní alukur'an èjì ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe ìkáràrò wípé ẹni àdìsí tó bá wù kẹ̀mú wa tó bá ti tako ìrṣàdáàtì tó wà nínú alukur'an àdìsí yẹn á gbé kalẹ̀ àní fi ṣiṣẹ́ kur'ani là á fi ṣiṣẹ́ kódà ó tún kọ́ọ̀lù fún review pé kàn ṣe mọ̀rájà sọ̀híhùl bukhari tó bá jẹ́ pé rọ ni bàbá àmùdírù mọ́rkàsì ń pa bí kì í bá ṣe rọ saudi tẹ́ ẹ wo kókó mọ́ ẹ̀yìn alákatá kìtì pé bẹ̀lẹ̀ ti gbà kí dà wá saudi náà lọ́mọ̀ sọ báyìí lé ní ẹ̀rí pé ní fata kóòlù léta wàbúhìtà lẹ́sì káfàrà bàbá àmùdírù mọ́rkàsì ọlọ́njẹ́ àrí wọn pẹ́ mọ́rkàsì ilé ẹ̀kọ́ ńláńlá tó wà lágége lẹ́kọ̀ọ́ ní nàìjíríà ń bí ọlọ́run ní jí ó dohun tán ọlọ́run ní já fi sàwátì láíláí gbogbo ọmọ mọ́rkàsì yóò mọ̀ ga يتقدم المركز ويترقى المركزيون عامة وخاصة ìmọ̀ràn fún gbogbo àwọn tó wà lórí social media tí wọ́n sọ social media dílé kó wá náà ń wá ọ̀là òjọ́ ẹni tí ọ̀bá ṣẹ́ ń lẹ̀ òun náà rò yí pé ní iṣẹ́ mọ́rkàsì tó ti nàró for the past be going to 70 years now láti 1952 next year náà ni ó pé 70 years tí wọ́n dá mọ́rkàsì kalẹ̀ ó wá rò yí pé níṣẹ́ tí Sheikh Adamu ti ń ṣe é bọ̀ for the past 70 years or so they are about tí baba amudiru mọ́rkàsì náà gbà lọ́wọ́ wọn tí wọ́n ń continue ó rò pé láàrin ìṣẹ́jú àyà àwọn lè sáré bá wọ́n wá ń lẹ̀kọ́ wọ́n ń lẹ̀kúta wọ́n ń lẹ̀ bọ́ǹbù wọ́n ń lẹ̀ ara wọ́n ń lẹ̀ bá mọ́rkàsì ọba mi tọ́ sọ́ Kaaba ńjọ́ kìíní àná níjọ́ tí Abraha rán àwọn èèyàn wípé ní kí wọ́n lọ wó Kaaba ọlọ́run ọba mi ní sọ mọ́rkàsì ní mọ́rkàsì ò fi dóhùn gbàgbé wọ́n fẹ́ kí mọ́rkàsì ó wó káwọn wá lè gbin àkídà tiwọn kí ni ń bẹ lábẹ́ àkídà àwọn ebówó ni wọ́n ń fún wọn ẹ lọ́ mọ́ wí báyìí lọ́ mọ́ wí báyìí pàpẹ́ ẹni tí wọ́n sì ń tira wọn mọ́ lọ́rùn wàhábíyà ní Saudiya ìtí wàlíyìí làádì Saudiya wí láti gbọ́n ìmọ̀ràn fún wọn ò ní wípé kí wọ́n ní ìmánì pẹ̀lú ọlọ́run ẹ̀ tó bá ní ìmánì ibi tọ́lọ́run bá gbé nǹkan sí ọgbà alukurani sì ni Allahu ya'lamu haisu yaj'alu risalatahu ọlọ́run ló mọ ibi tóun ó gbé nǹkan sí ọlọ́run ti gbé nǹkan ságége o ó ti lo bàbá wa Sheikh Adam láti gbé nǹkan kalẹ̀.